ọlọ́pàá mẹ́ta ò sunú gbó kankan. Tó bá tún jáde, tó bá tún ṣe fídíò pé ẹ dákun inú gbó mo wà, ẹ ṣàánú mi iye. Ló sọ pé irọ́ ní pa. Ẹ gẹ́ẹ̀tì àárín yẹn. Ọlọ́pàá mẹ́ta kò admit pé ìran tóun rí sí Saheed Òṣùpá yẹn irọ́ lòun pa. Ẹ lọ gbọ́ fídíò ẹ̀ náà. Òun ò ní sọ bẹ́ẹ̀ mọ́ o, tóun bá ti tún rírú ẹjọ́ mi òun ò ní sọ kí ló ń sọ yẹn. Ó tọ́. Ọlọ́pàá mẹ́ta kí n máa fẹ́ kó yín kó ní problem kó dẹ́ fọ́ ara ẹ̀ fa problem. Ṣé mo pé ó ní mo sẹ́ndì owó sóhun pé kóun wá. Ó ní mo sẹ́ndì owó sí pé kóun wá, yes it's right. Èmi náà sọ mo sẹ́ndì owó sí pé kó wá, mo dẹ̀ sọ pé tó máa fẹ́ wá kó má dá wá o, má dá wá o, má àwọn èèyàn lẹ́yìn o. Mo tó dáfà làbí ìbò àgbàjì dúró gbàtà wà ní kọ̀ọ̀kan yẹn dúró ẹjọ́ kájọ lọ́ba bẹ̀bẹ̀ kájọ tó bá ti bàtà wà ní irọ́ lòun pa òun orí nǹkan kan yìí ní sọ wẹ́ẹ̀ yàtọ̀ sí pé mo parọ́ wẹ́ẹ̀ mùsùlùmí ẹjọ́ irọ́ ni mo pa mi orí nǹkan kan o àmì orí nǹkan kan lórí ìran tí mo ní Saheed Òṣùpá irọ́ ni mo pa mi orí ọ̀tọ̀ àmọ́ mi ò ní sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dákun ẹ̀yin fáǹsì ẹ má bínú sí mi wọ́n fẹ́ náà pa òṣèlú fẹ́ náà pa irọ́ ló pa bàbá bọ́ tá a jọ sọ lánàá. Ọlọ́pàá mẹ́ta kí n máa fẹ́ kó ní problem kó dẹ́ fọ́ ara ẹ̀ fa problem bẹ́ẹ̀ kó ní problem kó dẹ́ fọ́ ara ẹ̀ ṣé èmi ló ń tàn àbí èmi ló fi ṣe content lọ sọ pé wà nùgbò wà nù kíníkà wà nù kíníkà wà bọ́ síta wọn fẹ́ nà ẹ̀ pa Hausa wọlé padà Tinubu ọlọ́pàá mẹ́ta fọ́ ni o kó wá mo tó yí di ẹ̀dá ṣọlá bíbu àgbàjì dúró ó ká mú ẹ lọ ká lọ bẹ Òṣùpá ó ti jí wá ní ìdájí kùtùkùtù káwọn èèyàn tó jí ló wá ọlọ́pàá mẹ́ta kò lè bí ẹ wàláhì kò lè bí ẹ Ọlọ́run bá ń gbọ́ tí mo sọ yìí ó ní ìrẹ̀ lábúrò kò lè bí ẹ ọdún mélòó ló fẹ́ sádà lè bí ẹ bó ṣe sáà lórí ọmọ bí ẹ inú gbóló wa yìí láti pílẹ̀ kí nílẹ̀bẹ̀ ọ̀dọ̀ rẹ̀ sínú gbóló wa yìí láti pílẹ̀ kí nílẹ̀bẹ̀ ọ̀dọ̀ mẹ́ta ń tọ́ra ẹ̀ inú gbóló wa láti pílẹ̀ kí nílẹ̀bẹ̀ àbí àwọn wí náà pílẹ̀ kí nílẹ̀bẹ̀. àtàlẹ́ àti sẹ́kẹ̀lẹ̀ ẹni tó sọ pé ibi ìmọ̀sọ̀mọ́júmọ́ orí ibi ìmọ̀sọ̀mọ́júmọ́ ó sọ fẹ́ mi lálẹ́ àná pé àtàlẹ́ àná ló ti kúrò mi ẹni tó sọ pé ayé ẹ̀sánú mi ẹ̀dá ẹ̀sánú mi àwọn ibi ẹ̀mọ́sùn kò mọ̀ pé fóònù mi kan gbé kí ni àwọn ẹgbẹ́ Pasuma náà ń pè àbí Wasiu Ayinde ọlọ́pàá mẹ́ta inú gbóló wa lóde mo ti ń gbọ́ tẹ́kù yìí. mo ẹ jẹ́ jọ máa kọ́ntínú play nǹkan tó yí àwọn èèyàn kan ẹ jẹ́ ká ṣàlàyé fún ẹ wo Ìbíyẹmí Jimoh ní tí òye yín ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín sìn mo pín kọ́mẹ́ǹtì yín wàláhì ọ̀rọ̀ ebú kọ́ but mo kàn fẹ́ ṣàlàyé nǹkan tí òye yín fún yín ni ẹni látọjọ́ yìí tó ti ń ṣe rubbish tó ń bú Ọlọ́run tó ń bú ànábì tó ń sọ oríṣiríṣi àwọn èèyàn dìde wọ́n sọ̀rọ̀ bọ́tà àlè arrest ẹ̀ òfin ìlú wa fàyè gba freedom of speech ẹ gbọ́ òfin ìlú wa fàyè gba kéèyàn ṣe tó hùn nínú ẹ̀sìn ẹ gbọ́ ok ẹ competition lé lórí ní ilé tó bá jẹ́ north blasphemy náà ń pè o wọ́n lè dáná sun wọ́n lè ṣe oríṣiríṣi fún but south west ti wá ń bí ẹ̀yin wọ́n náà tẹ̀sán wíyà kí ló tẹ̀sán lẹ́jọ́ yìí ṣé bí mùsùlùmí ni wọ́n náà ànábì gbogbo wa ni islam gbogbo wa ni kùránì gbogbo wa ni tẹ́yìn náà bá jáde tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn èèyàn máa support ẹ̀yin náà my brother ẹ gbọ́ tẹ́yìn náà bá jáde tẹ́ ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá ṣe ayé máa support ẹ̀yin náà ṣé òkè ànábì tiwa nìkan ni. ọlọ́pàá mẹ́ta ní ìmọ̀ àfẹ́ kó ní problem ó dẹ́ fọ́ ara ẹ̀ fa problem ìfẹ́ kó ní problem ó dẹ́ fọ́ ara ẹ̀ ṣé èmi ló ń tàn àbí èmi ló fi ṣe content ló sọ pé wàá nu gbó wàá nu kíníkẹ́ wàá ń bí kíníkẹ́ wọ́n bọ́ síta wọ́n fẹ́ nà ẹ̀ pa Hausa wọlé padà Tinubu ọlọ́pàá mẹ́ta ò fọ́ ni o kó o wá mo torí ti ẹ̀dá ṣọlá bíbu àgbàjì dúró pé ká mú ẹ lọ ká lọ bẹ Òṣùpá ó ti jí wá ní ìdájí kùtùkùtù káwọn èèyàn tó jí ló wá ọlọ́pàá mẹ́ta kò lè bí ẹ wàláhì kò lè bí ẹ Ọlọ́run bá ń gbọ́n tí mo sọ yìí ó nírú ẹ láàbúrò kò lè bí ẹ ọdún mélòó ló fẹ́ sádà lè bí ẹ
bó ṣe sáyẹn ló rò pé ó máa bí ẹ. inú gbólóhùn yìí láti ń play kíní lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ̀ ṣé inú gbólóhùn wọ́n play wàásù àyìndé lẹ́gbẹ̀ẹ́ àwọn wín àwọn wín náà ń jó K1. mẹ́ta ń tanra ẹ̀ èkè inú gbólóhùn láti ń play kíní lẹ́gbẹ̀ẹ́ àbí àwọn wín náà ń play kíní lẹ́gbẹ̀ẹ́. àtàlẹ́ àwọn ti pọ̀. àtàlẹ́ àlọ́ ṣe kíni. wọ́n ti pọ̀ mẹ́. ẹ̀dì àtàlẹ́ àlọ́ ti pọ̀ mẹ́. Number 1 kò lè fi gbó parọ́ mọ́ báyìí ṣe ń pé ó lò tí kò nugbó báyìí o kò lè fi parọ́ mọ́ pé òun wà nugbó igbó kìjikìji ṣàbí kò lè fi gbó parọ́ mọ́ báyìí tóra ti járọ pé lòun wà nugbó yẹn continue. kò lè bí ẹ ṣá ó ń ṣe fídíò ó ń dákọ mi kọ́ máa bẹ̀ mí kọ́ máa bẹ Òṣùpá ṣé Òṣùpá tó ń bẹ̀ so ò ti rọ́ṣùpá Òṣùpá ti fẹnu ara ẹ sọ pé òun forgive ẹ mo sọ fún ẹ o bá ṣe gbẹ̀rún fídíò kó wá public sympathy èyí tó máa bí ẹ jù ni pé kó wá fún kí akọ amú ẹ lọ mo dẹ̀ promise ẹ pé wá dẹ̀ má dá wá àbí kí ni mo sọ fún ẹ mo ní kó wá kó má dá wá ẹrù bá ń bà ẹ pé bóyá tó bá dá wá nǹkan kan má dá wá mú àwọn èèyàn dání kò possible anybody ò ní fọwọ́ kàn ẹ́ mo fi tó tóbi Ọlọ́run búra kò sí anybody tó máa nà ẹ́ kí ló fẹ́ nà ẹ́ fún lọ́dọ̀ mi kí ló fẹ́ nà ẹ́ fún lọ́dọ̀ mi rẹ́mi ni mo invite ẹ mo dẹ̀ fẹ́ tún tiẹ̀ ṣe ni pé kó o wá kí n bòṣùpá ká lọ bá ń lé kó o dẹ̀ dọ̀bálẹ̀ mo tún wá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ pé tó bá ti róṣùpá dọ̀bálẹ̀ gba lẹ́sẹ̀ méjèèjì mu kí ló fẹ́ kí n ṣe fún ẹ wá ń sá wá ń ṣe content inú igbó ẹ̀yin wín àwọn wín orí igi mo wà yìí inú igbó mo wà tí inú igbó ló wà lálẹ́ yìí náà ń play tape lẹ́gbẹ̀ẹ́ yìí tó pé ọpọlọ rẹ ò tó kan kan dára ẹ láàmú ni aláì ò ń dára ẹ láàmú ni òun á ń fi ọmọ pé Saheed Òṣùpá ló fi ṣe content yẹn òtún ẹni tó ṣẹ òtún wá fi Saheed Òṣùpá ṣe content àbọ̀ wà pé òun ló fi ṣe content. Saheed Òṣùpá ló fi ṣe content hello.